Ẹ kúlé, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta gbogbo ọmọ Yorùbá. Gbogbo àsìkò tí ẹ bá gbóhùn mi yìí, àsìkò ìtura ni ó jẹ́ fún yín. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà o. Ìtumọ̀ aláì ni mo fẹ́ kẹ́ jẹ́ àjọ gbéyẹ̀wò. Wèrè èèyàn ní sọ pé ọ̀sálà àlá ọ̀gọ̀ ìwọ́tọ̀ ọlálà lọ́gọ̀ kí ló ń wò tálà burúkú ìṣẹmọ ọlá aláburúkú ò ní ṣẹmọ gbogbo títí ń wò mí lára o. Gbogbo wa kọ́ lọ́lọ́run fún lẹ́bùn àlá ṣùgbọ́n àwọn tọ́lọ́run fún lẹ́bùn àlá pọ̀ láyé. Àwọn tẹ́lẹ́dùà tó fún lẹ́bùn àlá wọ́n pọ̀. Tí èèyàn bá lálàá pé pàápàá ẹ̀yin obìnrin bí àṣà wọn níbẹ̀ náà wọ́n á ní ìdètí ọba ní pé ìdètí rẹ̀ kan ọbọ̀ sọnù ọwá ń wá kiri. Àlá ìdètí earring làwọn pè ní dètí ní orílẹ̀-èdè Benin o. Ẹyọ̀kan yọ sọnù ń bẹ̀ ọ̀ ń wá kiri orí. Àlá gidi ni àlá yìí o, àlá ìkìlọ̀ sí ni. Àlá yìí ń kìlọ̀ fẹ́ni tí ìdètí rẹ̀ sọnù wípé ọ̀rọ̀ ayé rẹ̀ kì í mójútó, ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni máa mójútó. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ mẹ̀lẹ́gùn rẹ̀ lé sí ṣùgbọ́n bí ìrìn àjò ayé tiẹ̀ gan kì í mójútó. Tọ́ba wá ń lálàá pé ìdètí rẹ̀ méjèèjì kò sọnù báyà òun fi kéní sétí kéní òun fi kéní sí etí kejì. Àlá yìí ìwọ náà ní ń bá wí ǹjẹ́ ó yé wa pé ṣọ́ra fún ìmọ̀ràn, má jẹ́ kẹ́nìkan máa gbà ọ́ nímọ̀ràn tí ó da ìrìn àjò ayé rẹ̀ nù. Sọ́ni bá rìn kí wọ́n má fún ọ nímọ̀ràn tí ó da ayé rẹ̀ rù, tí ó dàrú. Èyí tí ó dànù tí wọ́n fi jọ dàrin àjò ayé rẹ̀ nù ṣọ́ra fún. Èyí tí ó dàrin àjò ayé rẹ̀ rú ṣọ́ra fún. Níbo ni o ti lè gba ìmọ̀ràn tí ó kó bá ọ? Ọ̀dọ̀ rẹ náà nù. Tọ̀dọ̀ rẹ lọ́pọ̀ jù. Kọ́dà yìí tọwọ́ ẹni tá à láǹfẹ́ gan tó jẹ́ pé báyá yóò máa tàn án. Tàbí ọ̀rọ̀ àdúgbò tí wọ́n máa fún ọ nímọ̀ràn tó lè kó bá ọ ṣọ́ra. Má tẹ̀lé mọ̀ràn burúkú o. Tí ìdètí rẹ méjèèjì bá ń bẹ ń bẹ ọmọ tó gbọ́ràn dáadáa ni ọ́. Tí kìí sì sọmọ tí máa jàǹbá òótọ́ olódodo ni ọ́. Má wàá gbà má jẹ́ wọ́n tàn án. Ṣé ẹ mọ̀ pé àwọn ṣẹlẹ̀ míì máa ṣe wọ́n pa lágbájá ń gbà wọ́n lọ wá dà báyìí. A ní kò yé òun náà ọ̀rẹ́ òun ló ní kó wọn ká lọ. Má jọ̀rọ̀ rí orí bẹ́ẹ̀ o. Orí báyé ṣe mọ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bẹ́ẹ̀ ni ó fi wà títí dọjọ́ alẹ́ o. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tẹ́rí tí rìnrìn àgbèrè ipasẹ̀ ọ̀rẹ́ lọ́wọ́ pọ̀ jù mẹ́. Kí ló ṣàpọ̀lọpọ̀ obìnrin di single mother? Ìmọ̀ràn ọ̀rẹ́ ni. Ẹlòmíì bẹ́gbẹ́ndéwé má bá wọn dá. Àwọn ọ̀rẹ́ wa tí wọ́n tọ́jẹ́ pé ọkọ wọn èé pàṣẹ fún wọn ìjẹ́pọ̀ tèmi náà jáde kò sí ohun tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́kọ fi kọ́ ní èdè single mother. Má jẹ́ wọn tàn án. Má gba ìmọ̀ràn tí ó da ayé rẹ rú sì má gba ìmọ̀ràn tí ó da ayé rẹ nù. Ìtumọ̀ tó wà fún ìdètí tá à ń pè ní earring ọ̀pọ̀ rẹpẹtẹ. Ẹja kọ́ méjì wá ń bẹ̀ lónìí abádijọ́ mi á máa tẹ̀síwájú. Ṣé ọmọ yín náà ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹnìkan kì í mọ̀ ọ́ tán o. Ohun tó lédùn àfimọ̀ wá òun la sọ fún yín yìí. Kò sí méwúrẹ́ wá kò sí má gbò wá. Gbogbo àlá kọ́ ló ní sàárà. Àlá kìlọ̀ ń bẹ, àlá àmọ̀ràn ń bẹ, àlá òwe ń bẹ. Àwọn àlá yìí lọ lóríṣiríṣi. Èyí àlá ìfura àlá kìlọ̀ ni. wọ́n gọ́ọ̀fù máa mọ̀ yí pé mo gbọ́dọ̀ kíyèsára kí n ṣọ́ra dáadáa
àwọn èyí jẹ́ àwọn ọ̀nà tí ẹlẹ́dàá ní máa bí bá ní sọ̀rọ̀ tí èèyàn kì í fi rárìn sọnù sọmọ pé ìyá kan ọ̀gbà ọ́ nímọ̀ràn bàbá kan ọ̀gbà ọ́ nímọ̀ràn ṣàyẹ̀wò wọn sọ kínní kan fún ọ ṣùgbọ́n ẹlẹ́dàá rẹ ọba adániwáyé rẹ òun ló gba bí àlágbà onímọ̀ràn elédùà á máa gba ara ọmọ fi bá ìyá sọ̀rọ̀ elédùà á máa gba ara òǹbí bá ọmọ sọ̀rọ̀ ọ̀nà tó bá wù ní gbàgbé àlágbà ìní ẹbí máa sọ pé alágọ̀ ìwọ́tọ̀ ọlá lọ́gọ̀ ìwọ́tọ̀ ọlá lọ́gọ̀ àwọn èèyàn ní ẹ̀bùn alágídí sámú tó sì jẹ́ pé bí ìmọ̀nà wà làlá wọn a máa ṣe bó ṣe jẹ́ nù. Gba nọ́mbà yìí mọ́dọ̀ +2348032983298 +2290154651928 01546511928 ìwọ tó fẹ́ bá mi sọ̀rọ̀ lórí wàsáàpù ìwọ tó fẹ́ tọ́jú ara rẹ bóyá fún ìtọ́jú àrùn ara kan nílànà ewé àti egbò kàṣílùkùmọ̀ ọ̀nà máa ẹ̀dá rẹ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà a fẹ́ bẹ̀rẹ̀ nípa àlá rẹ̀ private group wà fẹ́ni tó fẹ́ gbọ́ tí ò sí mẹ́wúrẹ́ má gbò wá àmọ́wó ló fi wọ̀bẹ̀ tó o bá ti lè sanwó o lè gbọ́ tó màálá kankan má sẹ́ndí mẹ́sẹ́jì sí mi ní dáhùn o láti nàìjíríà 10,000 ló fi wọ̀bẹ̀ tó ṣùgbọ́n sí parí tó pósù kan tó wọ̀bẹ̀ ọ̀sán 10,000 mi láti orílẹ̀-èdè Togo Benin lọ sẹ́mi sẹ́fà ni àpò 5 sẹ́fà ló fi wọ̀bẹ̀ bí oṣù bá sì parí ọ̀sán mi àti wà ní public group yín ọdún kẹwàá ní ọdún kẹẹ̀ẹ́dógún ní kọ̀ọ̀kan mi o private yàtọ̀ sí public o tiwa lọ́lọ́run oṣù kò ní ṣe tọ̀tá wa ọwọ́ ń bọ̀ wá láti kálàfí ni bọ̀yì kàn ni wọ́n ṣàtún gbé ọ̀kadà tí ń lo àjàṣẹ́ bọ́ọ̀lẹ̀ ndégà kan o ti bọ́ọ̀lẹ̀ ndégà kan bí Túndé Motors béèrè bí ẹ̀yìn ọjà dégà kan béèrè bí wọ́n ń tà ṣẹ̀kẹ́ ó ti débẹ̀ ọ̀yá béèrè pàṣẹ̀nì rí ó ti débi pàṣẹ̀nì rí inú ilé tó wà mẹ́ ọ̀yá wọbẹ̀ tó lẹ́ẹ̀kan náà fúláàtì tó wà ń sálẹ̀ bàbá ọgbọ́n lọ́ba ń bẹ̀ ọmọ ọ̀dọ̀ àgbà má wàá dọ̀ mí lálẹ́ o kọ̀sáyé oorun o kọ̀sáyé ọtẹ́wọ́ ọgbẹ́bu lọ́dọ̀ mi o ìwọ́n tó bá ní abọ́ ṣáájò rẹ pé báyá lórí ìrìn àjò rẹ àbí lórí nǹkan iṣẹ́ rẹ ẹni ọbẹ̀ wá sẹ́ni ń gbaṣẹ́ rẹ ṣùgbọ́n tẹ́wọ́ ọgbẹ́bu kò sí lọ́dọ̀ èmi o èmi ọ̀ráyè tẹ́wọ́ ọgbẹ́bu o kò sì sáàyè oorun adára fún wa o tí wàá lọ́lọ́run ó ṣe kò ní ṣe tọ́ta wa o. gba nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí +2348032983298 +2290154651928 bẹ́ẹ̀ náà ni wọ́n tó bá ń bọ̀ alátàjàṣẹ́ ọwọ́ mọ́tò tí ń lọ tọpá kọ bọ́ọ̀lẹ̀ ndégà kan àbá àdédégà kan bí ẹ̀yìn ọjà àdégà kan bí wọ́n tà ṣẹ̀kẹ́ kó béèrè pàṣẹ̀nìrí tó ń bọ́ ní jẹ́ pàṣẹ̀nìrí ilé ẹja ní jẹ́bẹ̀ bí wọ́n ti ń ta fro chicken bí wọ́n ń ta fro chicken làwọn Benin ni wọ́n ń pè ní pàṣẹ̀nìrí èdè Faransé ni pàṣẹ̀nìrí làwọn pè ó ṣe jẹ́ nù tí wàá lọ́lọ́run ó ṣe o kò ní ṣe tọ̀tá wa ire o gbogbo inú pílátífọ́ọ̀mù tẹ́ bá wẹ̀ máa pín síbẹ̀ adára fún wa o yẹ́yẹ́ wa kò ní yẹ lẹ́ o ire kàbìtì gbogbo ẹ̀yẹ èèyàn mi ní mànígìrì júkù kọ́ńdé kàlàlé mo kí yín o ewé àgbéga la máa já o àníjáwé rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ mọ́ bàbá ọmọ ọ̀dọ̀ àgbà kárí ayé inú yẹn máa dùn inú yẹn ò ní bàjẹ́ o ibi tọ́rọ̀ yìí kù sí ọba àláwùrà yọba yìí bomi ìtùnú sí ire kàbìtì.